Àwọn aṣòfin bara jẹ́ gidigidi níbi ìsìnkú ọ̀kan nínú wọn tó kú lásìkò ìpolongo ní Jos. Kò sí bí èèyàn ṣe lè jẹ́ ọ̀dájú tó bá rí báwọn èèyàn ṣe bara jẹ́ tí wọ́n ń sunkún kíkankíkan, tí àwọn ọkùnrin tí kò lè sunkún mímí ẹ̀dùn tí ojú wọn sì pọ́n kankan níbi ìsìnkú ọ̀kan nínú àwọn aṣòfin Èkó tó ń ṣojú àwọn èèyàn constituency kejì ní Mushin, ọ̀nàrẹ́bù Ọláwálé Ọláyíwọlá Abdulsabor táwọn èèyàn mọ̀ sí Omítìtì gẹ́gẹ́ bí ìnagijẹ rẹ̀. Kò sí kí tọ̀hún má ṣomi lójú. Àwọn aṣòfin ìpínlẹ̀ Èkó ni wọ́n lọ gba òkú ọ̀kan nínú wọn yìí ní ọ̀sán ọjọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 16 oṣù kọkànlá yìí ní pápákọ̀ òfurufú Muritala Muhammed tó wà níkẹjà nípínlẹ̀ Èkó. Olórí ilé aṣòfin náà Mudashiru Ajayi Ọbaṣá ló ṣíwájú wọn lọ. Bákan náà ni ẹgbẹ́ àwọn ìyàwó àwọn aṣòfin ìpínlẹ̀ Èkó, àwọn ará, ọ̀rẹ́, ojúlùmọ̀ àtàwọn tó fẹ́ tọkùnrin náà wà níbẹ̀. Bí wọ́n ti gba òkú náà tán ni wọ́n gbé e tààrà lọ sí ilé rẹ̀. Níṣe ni ẹkún sì ń pe ẹkún rán níṣẹ́ nígbà tí wọ́n gbé ọ̀nàrẹ́bù Abdulsabor Ọláwálé délé ọ̀hún. Kò sóhun méjì tó jẹ́ kọ́rọ̀ náà ká ọ̀pọ̀ èèyàn lára ju pé kì í ṣe pé ọkùnrin náà ń ṣàìsàn tẹ́lẹ̀, kókó lára ẹ̀ le kó tó gba ìlú Jos lọ níbi tí wọ́n ti lọ ṣíde ètò ìpolongo ìbò ààrẹ fún aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Lẹ́yìn táwọn mọ̀lẹ́bí ti fojú rí i pé ẹni wọn ni lóòótọ́, wọ́n gbé e lọ sí ìtẹ́kù Ebony Falls èyí tó wà ní Ìkòyí nílùú Èkó, níbi tí wọ́n sin sí ní ìlànà mùsùlùmí táwọn aláàfáà sì ṣe gbogbo ètò tí wọ́n máa ń ṣe fún òkú fún un. Gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú, igbákejì rẹ̀ Babafẹ́mi Hamzat wà lára àwọn tí wọ́n ṣáájú òkú náà lọ sí ìtẹ́kù tí wọ́n sì sin. Bí wọ́n ti ń gbé òkú náà kúrò nínú pósí funfun tí wọ́n fi gbé e wá, tí wọ́n fi aṣọ funfun kíníwín wé e, báwọn gédé ṣe ń ṣe lọ́jọ́ sí sàárè tí wọ́n kùnlẹ̀ fún, ọ̀rọ̀ kọjá sísọ, torí bó bá ṣe pé omijé lè dá òkú náà padà sáyé ni níṣe lolóògbé náà ìbá dìde mọ́ wọn lọ́wọ́. Tẹ́ ò bá gbàgbé, ọjọ́ ìṣẹ́gun túsìdeè ọjọ́ 15 oṣù kọkànlá yìí ni ọkùnrin náà kú sílùú Jos nípínlẹ̀ Plateau níbi tí wọ́n ti lọ ṣíde ètò ìpolongo ìbò ààrẹ olùdíje ẹgbẹ́ APC Bọ́lá Ahmed Tinubu. Wọ́n ní wọ́n ti dọ̀hún láyọ̀ àtàlàáfíà. Ètò ìpolongo náà sì ti bẹ̀rẹ̀ bí wọ́n ṣe ṣètò rẹ̀, ṣùgbọ́n lórí ìdúró tóun àtàwọn yòókù rẹ̀ wà tí wọ́n ń kọrin tí wọ́n sì ń dá sí ètò tó ń lọ ọ̀hún ní nǹkan ti yí padà bìrí fọ́kùnrin náà. Wọ́n ló sọ fáwọn ẹgbẹ́ rẹ̀ pé ooru mú òun látinú wá, ó sì ń làágùn lákọlákọ. Kí wọ́n tó ṣẹ́jú péú, wọ́n lójijì láṣòfin yìí ṣubú lulẹ̀. Làwọn tó wà nítòsí rẹ̀ bá gbé e dìgbàdìgbà. Wọ́n sáré gbé e lọ sínú ọkọ̀ agbókùúgbáláàyè kan tó wà nítòsí láti pèsè ìtọ́jú pàjáwìrì fún un. Lẹ́yìn náà ni wọ́n gbé e lọ sílé ìwòsàn aládàáni kan tí kò fi bẹ́ẹ̀ jìnnà síbẹ̀. Ṣùgbọ́n kí wọ́n tó dọ̀hún, àkùkọ ti kọ lẹ́yìn ọmọkùnrin, Omítìtì ti lọ. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ rere ni wọ́n ń sọ nípa aṣòfin náà. Wọ́n lé èèyàn tó láwọ́ tó sì fẹ́ràn àwọn èèyàn rẹ̀ ni. A gbọ́ pé ó pèsè mọ́tò tó ń gbé àwọn akẹ́kọ̀ọ́ agbègbè ìdìbò rẹ̀ lọ síléèwé lọ́fẹ̀ẹ́. Bẹ́ẹ̀ ni wọ́n tún mẹ́nu bà ọ̀pọ̀ àwọn ohun mèremère àrítọ́kasí tí aṣòfin náà ṣe fáwọn èèyàn agbègbè ìdìbò rẹ̀ àti nípínlẹ̀ Èkó. Ọ̀pọ̀ èèyàn ló ṣàdúrà pé kọ́lọ́run tu àwọn mọ̀lẹ́bí, ará, ọ̀rẹ́ àtàwọn òṣìṣẹ́ olóògbé náà lójú tí wọ́n sì ń kí wọn kú ara fẹ́ra kù. Faith Adébọ́lá ló ń ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.